kì í ṣe pé a fi bẹ́ẹ̀ rí tí wọ́n bá ṣẹ̀ mí tí n bá bínú ẹni tó máa mọ̀ pé ó dẹ̀ ti bínú ni o tí wọ́n á dẹ̀ tó wá pè èèyàn pé àdéhùn nǹkan tí mo sọ lé ọjọ́ lẹ́gbẹ̀ẹ́ báyìí rẹ̀ ẹ mọ̀ kápẹ́lẹ́gbà tó pé ọmọdé ìgbésò tí èmi náà àwọn ibi tí èmi náà dẹ̀ gba ti lè gbà tára wọn pé mo fẹ́ ṣẹ̀ wọn èmi náà máa fẹ̀sọ̀ máa pẹ́ báyìí. ayé tèmi mo fẹ́ ṣe kékeré fún mi alóore tv ní kẹ́máà yìí ẹ wo wọn máa ṣáàrí gbogbo nǹkan tó bá ń ṣe báyìí ó máa ń mọ kedere wọn kí bá wọn yìí àti ọlọmọ ní alóore. kó yọ̀ǹda fún wọn ìrìn àjò àwa pẹ̀lú Alhaji Sikiru Ayinde Barrister tá a bá ní ká máa kà ó pọ̀ rẹpẹtẹ àní lè kúrò nípa yìí bí ọ̀sẹ̀ méjì ṣùgbọ́n eléyìí tó ṣe kókó ń bẹ̀ ni pé ìrìn àjò wa ìrìn àjò tó smooth ni ìrìn àjò tí a rìn tí a kọsẹ̀ ni ní tòótọ́ kò sí béèyàn ṣe lè mọ́ rìn kí orí má mì kò sí kí bàbá àti ọmọ wà kí bọ́mi sí omi òòrùn tó kó má wáyé lọ́jọ́ kan kò sí bí ọ̀gá àti ọmọọṣẹ́ ṣe máa wà tó jẹ́ wípé dúdùn náà ni a kò máa rí ní gbogbo ìgbésílẹ̀ ayé bàbá mi tó bí mi lọ́wọ́ fi yé mi pé nǹkan ò gbọ́dọ̀ máa dùn lọ títí tó bá dùn lọ sáà kòkòrò sáà wípé nǹkan tí ó ń jẹ́ ayé nìyẹn pé ká máa wá bẹ Ọlọ́run pé kí ìkorò kó má pọ̀ tó àbò so ìrìn àjò wa ìrìn àjò tó dára ni because a kì í ṣe ọ̀gá sí ọmọọṣẹ́ mọ́ àti di bàbá sọ́mọ àti di ẹbí nítorí pé nígbà tí nǹkan kò bá yé wa tí a lọ bá wọn wípé nǹkan báyìí kò yé wa o tí wọ́n ẹ̀yànnà náà tó ṣàlàyé fún wa pé báyìí ní ilé ìrí báyìí ní ilé ìrí báyìí ní ilé ìrí tó dẹ̀ fún wa lọ́kàn balẹ̀ táwa náà dẹ̀ gbà bẹ́ẹ̀ pé ó ti rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà dẹ̀ ni wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n òlàfíjálẹ̀ ẹ̀fẹ̀ tí nǹkan kan bá rú àwọn náà ní ojú tí ìfi jẹ́ pé wọ́n á pe wá pé àkàdé àdè mo fẹ́ rí ẹ ní ọjọ́ báyìí tí bá lè dìgbà nǹkan báyìí bíbí ní báyìí so àwọn ìrìn àjò yẹn tí a dẹ̀ máa sọ fún wọn tí wọ́n dẹ̀ máa tún gbà bẹ́ẹ̀ so automatically àwọn náà rí ẹ̀kọ́ díẹ̀ lára tiwa náà nìyẹn so Ọlọ́run bẹ́ẹ̀ nígbà rí ìrìn àjò yẹn pọ̀ ó pọ̀ lóríṣiríṣi ẹ̀kọ́ kì í dẹ̀ ṣe pé àwa àjọ lùlù àjọ kọrin àjọ ńlọ òde àjọ ọkọ̀ nìkan ṣó ní ẹ̀kọ́ tí a kọ́ ní ọ̀dọ̀ wọn oríṣiríṣi ẹ̀kọ́ ni wọ́n fi kọ́ wa bí a lè ṣe lè gbé ilé ayé ni bó ṣe lè ṣe pẹ̀lú ọmọ pẹ̀lú ìyàwó ni bó ṣe lè ṣe pẹ̀lú ẹbí pẹ̀lú ará onídìí kí n máa sọ ti mọ̀ nínú àwọn orin wọn kọ̀ọ̀kan tó bá jẹ́ pé ó ń kọ́ àwọn orin wọn déédéé ti mọ irú èèyàn tí wọ́n jẹ́ irú ẹni tí Barrister ń ṣe irú ìwà tó ń hù irú bó ṣe kóyàn mọ́ra sí ẹbí ará ni inú orin wọn lẹ ti máa mọ̀ so Alhaji kọlọ́mbà foríjì wọn kọlọ́mbà fọ̀nkẹ́ wọn kọlọ́mbà jẹ́ kí kábàárì wọn ìpẹ́ burúkú kọlọ́mbà mú kò lórí kábàárì wọn Alhaji is a nice person to me mi lè sọ sí fún wọn pé ẹlòmíì o because kì í ṣe pé a fi bẹ́ẹ̀ rí tí wọ́n bá ṣẹ̀ mí tí n bá bínú ẹni tó máa mọ̀ pé ó dẹ̀ ti bínú ni o tí wọ́n á dẹ̀ tó wá pè èèyàn pé àdéhùn nǹkan tí mo sọ lé ọjọ́ lẹ́gbẹ̀ẹ́ báyìí rẹ̀ ẹ mọ̀ kápẹ́lẹ́gbà tó pé ọmọdé ìgbésò tí èmi náà àwọn ibi tí èmi náà dẹ̀ gba ti lè gbà tára wọn pé mo fẹ́ ṣẹ̀ wọn èmi náà máa fẹ̀sọ̀ máa pẹ́ báyìí ìdè ó bá ti lè tọ́jú ẹni tó ń bá ṣe pé nǹkan báyìí ló fẹ́ o nǹkan báyìí ni ò fẹ́ o kò wà ní síjà salamu alaykum wa rahmatulahi wa barakatuh. ẹlẹ́kọ̀ọ́ náà ń sọ pé Allahu akbar.